Ẹ káàbọ̀ padà nínú àwọn ẹ̀kọ́ ṣáájú agbáláyé sequence a rí ládàáyẹrí bá a ṣe lè mọ wá nth term arithmetic progression àti geometric progression bá a ṣe lè mọ wá arithmetic mean àti geometric mean bákan náà. Lọ́pọ̀lọpọ̀ ìgbà a lè fẹ́ bùkátà láti mọ ro àwọn ẹ́límẹ́ǹtì ní sequence wa yìí papọ̀, bóyá díẹ̀ nínú wọn ni tí a mọ̀ sí partial sum àbí gbogbo wọn pátápátá tí a ń pè ní series. Nínú ẹ̀kọ́ yìí màá máa ṣàlàyé bẹ́ẹ̀, ẹ bá mi ká lọ. Series and partial sum. Ẹ rí i pé mo ṣàlàyé rẹ̀ ráńpẹ́ láàárọ̀. Tí n bá ní 3, 5, 7, 9, 11 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sequence kan leléyìí o. Tí n bá mú díẹ̀ lára sequence yìí tí n bá rò wọ́n papọ̀, bóyá táàmù mẹ́ta alákọ̀ọ́kọ́. Ṣé ẹ pé first 3 terms nísìn? Kí ni first 3 terms? Tí n bá sum of first 3 terms, ṣé ẹ pé yóò mọ jẹ́ kí ni o? 3 plus 5 plus 7. So tí ẹ bá ìròpọ̀ tí mo ṣe wọn lá máa pè ní kí ni o? Partial sum. Ó tí ẹ bá ń pè partial sum. Ẹ rí i pé nígbà tá a ṣe partial fraction ní pé kí ni o? Pàtì àrò díẹ̀ nínú àwọn sequence yẹn papọ̀. Ẹ wá di series òun náà ni kí ni o? Sum of sequence. Ṣùgbọ́n tó bá jẹ́ infinite náà ni ìròpọ̀ gbogbo wọn. Bí àpèjúwe nísìn, ẹ mọ̀ pé sequence mi rè o 3, 5, 7, 9, 11. Tí n bá mú díẹ̀ ńbẹ̀ tó jẹ́ pé gbogbo wọn mo rò papọ̀ yóò mọ̀ fún mi ní series 3 plus 5 plus 7 plus 9 plus 11 plus ... Mo bó ti ẹ ń bá wọn. Ajá sí pé ìròpọ̀ series tàbí tá a bá ní series yóò mọ̀ jẹ́ kí ni o? Sum of sequence. So ti yé bá sum of sequence. Ṣùgbọ́n tó wáyé pé pàtì sequence là ń rò pọ̀, a máa ní kí ni o? A máa ní partial sum. Kí la fẹ́ gbọ́yé ń bẹ̀? Wọ́n lè mọ fún wa ní àwọn ọṣẹ́ nínú jambu wa pé ká mọ̀ ṣe kí ni o? Ká mọ̀ wá partial sum, ká mọ̀ wá partial sum. Bó láṣẹ mọ̀ wá. Láti wá partial sum kò le rárá. À ń pè nǹkan kan ní sigma. Sigma tí mo kọ yìí, òun náà ni partial sum, òun ni tá a fi mọ́ denote partial sum. Ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o? Ro gbogbo rẹ̀ papọ̀. Tẹ́ ẹ bá gbàgbé rí pé mi statistics wa tá a bá ní summation xn, pé túmọ̀ summation x náà ni pé kí ni o? Ká ro gbogbo x papọ̀. Ká wá divide ẹ̀ pẹ̀lú n, ṣe pé formula mi nìyẹn. Ṣé partial sum bí wáyé náà ni pé kí ni o? Ro gbogbo rẹ̀ papọ̀. Ṣùgbọ́n kí láà máa rò papọ̀? Ká pé wọ́n fún wa ní n. Ipe ká ro gbogbo ẹni papọ̀. Àwọn ẹni wo kí ni wọ́n á ní fálù rẹ̀? Wọ́n á lè ní kí ni o? Kọ́ bẹ́ẹ̀ láti kí ni? N is equal to 1 to 4. Ajá sí pé ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o? Máa ro gbogbo ẹni yìí papọ̀. Ṣùgbọ́n ẹni mi ó mọ bẹ̀rẹ̀ láti rí 1 yóò mọ tán sórí 4. Yóò máa jẹ́ kí ni o? Ọ̀yà ẹ jẹ́ mọ mú ọlọ́ọ̀kọ̀ọ̀kan. Tí ẹni mi bá kọ́ bẹ́ẹ̀ látòrí 1, ibi tí n bá ti rí ẹni máa fi 1 sí yóò jẹ́ 1. Nígbà ó jẹ́ pé sọ́ọ̀mù alélé ìsọ́ọ̀mù ni yóò jẹ́ plus. Lẹ́yìn 1 kí ló kù 2. Ìgbà tí ẹni bá tún jẹ́ 2 á tún fi sí. Then plus lẹ́yìn 2 kí ló kù 3. So lẹ́yìn 3 kí ló kù 4. Mo rò ti ń bá irú ròpọ̀ tá a ṣe yìí tá a ro nọ́mbà láti 1 dé rí 4. Ó là ń pè ní kí ni o? Ó là ń pè ní partial sum. Ó là ń pè ní partial sum. Ǹjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa bó wà ní? Ká pé mo nírú nǹkan báyìí, nǹkan wọ́n fún wa nírú nǹkan báyìí, ó mọ́ ń jáde púpọ̀. Mo ní n is equal to 1 to 4 n squared. Bó láyé ṣe túmọ̀ náà ni pé kí ni o? Ká ro gbogbo rẹ̀ papọ̀, ká máa ro n square papọ̀. Ẹni wọ́n máa bẹ̀rẹ̀ láti rí kí ni? Látòrí 1 yóò mọ̀ tán sórí 4. Ajá sí pé ilé ọmọ jẹ́ kí ni o? Máa bẹ̀rẹ̀ látòrí 1. Ìgbà tí ẹni bá kọ́ jẹ́ 1 yóò jẹ́ 1 squared plus ìgbà tí ẹni bá jẹ́ 2, 2 square plus ìgbà tí ẹni bá jẹ́ 3, 3 square plus ìgbà tí ẹni bá jẹ́ 4, 4 squared. Ọ̀bọ̀ tí yẹn máa. So ajá sí pé ilé ọmọ jẹ́ 1 plus 4 plus 9 plus 16. So tí yẹn máa tí ó mọ̀ fún wa ní 30. Bó wà ní eléyìí nǹkan? Kápẹ́ bá ní sum tí bá tún ní partial sum báyìí raised by 3 2n plus 1. Láti ṣe eléyìí náà kò le rárá. Òun náà ni pé kí ni o? Ké mọ ro gba àwọn eléyìí papọ̀. Kẹ́ni mi máa wá bẹ́ẹ̀ látòrí 1 kó máa parí sí 3. Ajá sí pé màmá mú àwọn nọ́mbà yẹn náà kọ̀ọ̀kan. Ibi tí n bá ti rí ẹni màmá gbé wọn sí títí tí ó fi dé rí kí ni o?
tí ó fi dórí 3 eléyìí máa jẹ́ kí ni o 2 times 1 plus 1 ṣe pé gbà tó jẹ́ 1 yẹn àbí then plus 2 times 2 plus 1 ìgbà tó jẹ́ 2 èyí wo láti lọ orí 3 yóò jẹ́ plus 2 times 3 plus 1 tá a bá ṣe síwájú sí eléyìí jẹ́ kí ni o 2 plus 1 3 plus 2 times 2 4 plus 1 5 plus 6 plus 1 7 ajá bí ọmọ jẹ́ kí ni o bí ọmọ jẹ́ 15 bóòní kápọ́n fún wa nílò eléyìí náà nǹkan any summation I is equal to 3 raised by 5 to 5 I divided by I plus 1 ìtumọ̀ náà ni pé kí ni o ká máa ro àwọn kíní yìí papọ̀ kí I mi ọmọ bẹ̀rẹ̀ láti rí 3 kó mọ parí sí 5 ajá sí pé máa kọ́ ní kíní I mi àti bó ní yóò ti bẹ̀rẹ̀ 3 yóò jẹ́ 3 divided by 3 plus 1 then plus lẹ́yìn 3 kí ló kù 4 bí ti bá tún ti rí I máa gbé 4 sí 4 divided by 4 plus 1 plus ibi tí n bá tún ti rí I kí ló kù lẹ́yìn 4 5 5 divided by 5 plus 1 ajá sí pé ọmọ jẹ́ 3 over 4 plus 4 over 5 plus 5 divided by 6 so tó bá wà a lè ṣe kí ni o a lè find the SCM wọn a lè find the SCM wọn bó ti yọ báwọn so ẹ rí pé SCM wọn ká pé 60 àbí ajá sí lé ọjọ́ 36 plus 48 plus 50 mo rò bó ti yé mi báwọn so ilé ọjọ́ kí ni o 98 kí ni 98 plus 36 so yóò mọ jẹ́ kí ni o 134 over 60 so 30 67 mo bó ti yá báwọn so ilé ẹni kí ni o partial sum bó wà ní tí bá fẹ́ find the sum AP ńkọ́ nínú àwọn tí ó mọ jáde náà ni o mo ti mọ̀ bí mo ṣe lè ṣe kí ni o bí mo ṣe lè mọ wá AP mi mo ṣe lè mọ wá end star mo rẹ̀ bó ní ká pé sum ni mo fẹ́ wá ńkọ́ fọ́múlà méjì lẹ lè mọ lò fún ọ tó ti bá máa dẹ̀ ṣàlàyé bí méjèèjì ṣe wá ṣe pé ká pé bá ní AP mi ṣe pé AP mi ní first term a ní ọmọ jẹ́ A àbí second term yóò mọ jẹ́ kí ni o A plus D third term A plus 2D third term fourth term A plus 3D ká pé plus ... L tí a mọ̀ sí last term so tí bá ṣe pé ká sì tó kan last term gan mo lè sọ pé a ní L minus D a ní difference kan bẹ́ẹ̀ mo bó ti yé bá then a tẹ̀ ní L so yí wa bí ó ṣe jẹ́ ṣe pé irú eléyìí nísìn eléyìí fourth term ni eléyìí second term ẹ̀pọ̀ ń dínkù pẹ̀lú difference kan ní tí mo ṣe ń bí báyìí náà nìyẹn so ajá sí pé sum mi báyìí a ti mọ̀ pé series náà ni pé ká máa rò wọ́n papọ̀ ilé ọmọ jẹ́ plus 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 then plus ń bí báyìí tó bá wù mí mo tún lè tún eléyìí tó ṣe pé irú bí báyìí nísìn mo lè tún tó láti bẹ̀rẹ̀ láti mo ti tó láti he báyìí mo tún lè tún tó ńgbà ẹ̀pá tí mo bá di ṣáwà commutative ajá sí pé mo tún lè sọ pé L plus L minus D